Ẹ káàbọ̀ sí ìkànnì ọlọ́fà iná Classic TV. Jáde ó sì gbégbé lẹ́yìn tí mo sin ìjọba fún ọdún odindi ọdún mẹ́ta gbáko ni mo fi wáṣẹ́ tí mi ò ríṣẹ́. Ìyá mi ṣe wàhálà lórí mi tí mo fi jáde tí mo fi kàwé tán. Kí ìyá má bàa pa èmi àti ìyá mi sínú ilé èmi bá ṣe gba ilé iṣẹ́ ipò wà. Ṣé lọ ká owó ẹ̀ dání lọ. Sábẹ́jú. Bá wọrí ìtọ́jú change. Kàkàdì mi àdírẹ́sì mi wà níbẹ̀. Ká jọ jókòó ká sọ̀rọ̀ dáadáa. Ṣínà. Máa yọ sí ẹ. Pè mí. Ọ̀rẹ́ mi àtà comfort. Oya, má gbàgbé o. Wọlé ọkùnrin ńlá ọkùnrin ìbàdàn wá sí ọkùnrin mẹ́ta. Wọ́n ní wọ́n mú rí báyìí. Ó ti fẹ́ kàtí ríra gan-an rẹ̀. Òòrùn tí ayé ìgbà girama wọlé olúwa rìn nǹkan mọ́lẹ̀ mi báyìí fún ẹ. Ìwọ nìkan tán ló ní gbogbo eléyìí. Olúwa ló ṣeun. Olúwa ṣeun tèmi náà. ọ̀rẹ́ mi ò ṣe.
wọlé ọkùnrin mẹ́ta. wọlé. nǹkan kan ló wá kú báyìí o mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ lórí fóònù wọlé wọ́n ní àjọjẹ kì í dùn bẹ́ẹ̀ nìkan ò bá ní orí ìyá mi mo fi bẹ́ẹ̀. jọ ń dùn lọ́wọ́ jọ fi ọ̀nà ibi iṣẹ́ ẹ̀ hàn mí kí èmi náà bá lè bẹ gbé pè. olúwa ṣe náà. ọ̀rẹ́ mi wọlé. iṣẹ́ kọ́ ni owó torí ẹ bá. òye mi. ẹni tí ò bá mọ àṣírí ayé yìí kò lè mọ ọ̀nà àtìlà. wọlé ọ̀rọ̀ kan náà lèmi àti ẹ̀ ṣì ń sọ ọ̀rọ̀ kan náà la ṣe ń sọ àṣírí ayé tí wọ́n mọ̀ tọ́lọ́run fi ṣe gbogbo jaburata gbogbo àwọn dúkìá báyìí fún ẹ yìí ọ̀rọ̀ àṣírí ayé yẹn gangan ni mo wá fẹ́ kó fi hàn èmi náà kémi náà bá lè mọ̀nà àbáyọ ìyá ti jẹ mí jù wọ́n kìkì dá ìyà ló ń wò yìí ìyá ti wọ́n ti ayé ìgbà alálùmọ́lẹ̀ wọlé. Ogidan. Ọ̀kárẹ̀. ẹ̀rẹ̀ bàbá. Ṣínà. bàbá. ǹlẹ́ o. ẹ sà. ẹ ti ṣe tí mo ní ká ṣe. bẹ́ẹ̀ sà. gbé gbàǹkalẹ̀. jẹ́ ọ̀daràn. ọ̀yá ẹ bẹ̀rẹ̀ tí. ilẹ̀ àmọ́ lónìí o wọ́n jẹ́ ohun wa o. wọ́n gbà gẹ́jẹ́ fún ọ̀dà gẹ́jẹ́. Mọ́sí gbé fún. àti ṣe bí a ti ṣe o yóò sì rí bí ti rí àtijọ́ jẹ lérè báyìí o àjọ sùn lérí mọ́ àjọ faṣọ eléwé ń wèrè gbóra ó ti dìmú lẹ́nu o ẹni tó bá dalẹ̀ òun tó wọ́n balẹ̀ lọ. ó ti tán ọ parí. lọ́wọ́ ẹ̀ ọkùnrin yẹn ọ̀pẹ̀ ìbọ̀lọ̀ ò lè ní ìmọ̀ bí ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó kò tí ì lè rárá gbogbo nǹkan tá ní láti ṣe náà nìyẹn. bó ṣe yẹ kó wà ní torí ẹ. kí báwọn ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ọlọ́run ni kò dúpẹ́ náà. ọpẹ́ ni ọlọ́run. lọ́jọ́ kò tiẹ̀ mọ̀ ń bọ̀. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o. mo ti jókòó. èmi ṣínà ìyá ṣínà ìgbádùn dé bá ẹ. ọpẹ́ ní gbàdá ní ìrìn iṣẹ́ nìyí tó fi máa jẹun lélẹ́yìí. ìbọn fífi jẹun báwo. ó jẹ́jẹ́ wá àwọn òkúta ẹ̀ fún ẹ òkúta tó máa sọ́lù àwọn ọmọ ènìyàn ta gbà tiẹ̀. ṣé ìwọ ní ìwé ẹ̀rí ìbọn ni ọlọ́pàá ní ẹni àbí sójà. ṣìnà kò séyìí tí mo jẹ́nu méjèèjì.
tí gbogbo ayé ń pè ní Ogidan. Ẹrù jẹjẹ ní gbogbo ilé kílé. Ogidan kan náà àbí wọlé ṣé ìwọ ni Ogidan adigunjalè. Ọkùnrin ló ń ké sí yẹn. jọ nítorí Ọlọ́run wàá yàn ga mi ni wàá jẹ́ ẹ máa lọ jẹ́ ẹ lọ báyà ṣínà jẹ́jẹ́ èmi ò mọ lè jà jọ nítorí Ọlọ́run. rántí pé o ti múlẹ̀ o. wọlé tó bá sọ bẹ́ẹ̀ ilẹ̀ orí kúkú ṣé torí pé mo jóbi ayé òbí ò ní da kò dẹ̀ wá ní ilẹ̀ gan-an ò ní ṣoríire tó bá jóbi ẹ ni màá pọ̀ fún ẹ o wọlé àtọ́bá ti tó bá fẹ́ máa lọ róbi fún ẹ. èkejì ẹ sọ pé olóòṣe mọ kí ló olóòṣe mọ. bàbá kò sí rọ́nú ẹ̀ o kò sí rọ́nú ẹ̀ ìṣe help tẹ́ máa lè ṣe fún mi òun nítorí ẹ̀ ni mo ṣe wá bíbá yẹn sìn èmi ìgbà tí mo ń bọ̀ mi mọ̀ pé ìmùlẹ̀ burúkú la fẹ́ wá mu ẹ bá wa já múlẹ̀ o. ìmùlẹ̀ burúkú ló wá ṣe ní ìmùlẹ̀ burúkú ló wá ṣe ní ìmùlẹ̀ tó ṣe ò ṣe é já padà mọ́ ìwọ ọmọdé àánú ẹ̀ ṣe mí má sọ̀kò sílé agbọ́n o tó bá sọ̀kò sílé agbọ́n ta ọ. Ṣínà àti gòkè ńlá yìí tá a wà yìí ò ń ṣe kékeré o. àwọn tí iṣẹ́ ọwọ́ wọn mọ́ ńlẹ̀ ayé yìí kò máa tó nǹkan nú gbogbo wa. kí ló ṣe náà tó ń ṣe bí obìnrin báyìí? ó máa ti fẹ́ tó 40 years. tó dẹ̀ mọ gbogbo bùkátà tó wà wájú ẹ̀. ó tẹ̀ ro ọ̀rọ̀ mọ̀mísí ẹ̀ tó sọ̀rọ̀ fún mi. àwọn inmates wa tó ń kọ́lé tó ń ra mọ́tò ńkọ́ ṣé gbogbo wọn náà ní iṣẹ́ ọwọ́ wọn mọ́ ni? ó jẹ́ ronú ẹ̀. Secretary, that's about that. Jẹ́ káwọn gbogbo yẹn jẹ́ kàn ṣe báyìí tó yẹ pé 9 million ló fẹ́ gbé wá. Let them make it 3 million naira on Monday, another 3 million naira níjọ́ Wednesday, then the third 3 million naira yẹn jẹ́ Friday. Kò ṣe.
problem ọ̀rọ̀ wà ọ̀gá tó. ọmọ tó ṣẹlẹ̀ ní kò gbé 5 million jáde. mo gbé. dáhùn yá. Hello? Accountant. Yes, sir. Máa gbé 5 million naira bọ̀ lọ́fíìsì mi nísinsìnyí. Báyìí ni o. Ọ̀rọ̀ pépà là ń sọ yìí. A ní àmà prepare paper later. Máa gbé bọ̀ lọ́fíìsì mi nísinsìnyí. Okay, sir. Okay, sir. Wọ́n ti ń gbé bọ̀. Hello? Kasha, ìjọba mi prepare 5 million naira. Ọ̀gá ní kí n gbé wá sọ́fíìsì wọn. Okay, mò ń bọ̀ sí. All right. torí àwọn orin tá a gbé dání wọ́n lè dáhùn lára ẹ̀. tó o bá cooperate gbogbo ẹ̀ á lọ dáadáa. Mama Kalita, o lè máa lọ. Màá ṣe yẹn létà o ṣe.
jáde ń sìn tó bá di pa àdé máa pẹ́ padà ṣùgbọ́n mo fẹ́ ká ríra lálẹ́ yìí ni ọ̀rọ̀ wà ọmọ. ó ní yẹ̀yẹ̀ wo ìwọ wo má gbé mọ́tò yẹn jáde èmi àti dáàdi ẹ fẹ́ jáde inside ma need mọ́tò yẹn. kí ló ń ṣe léyìí mo ń bẹ̀ sọ̀rọ̀ ṣọlá jọ má bínú máa pè padà sí i. kúlẹ̀ 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 kó má pẹ́ ẹ máa kọ́ pàjì náà. mo ní kó má gbé mọ́tò jáde ò ń bèèrè lọ́wọ́ mi pé kí ló dé kí ni ń ní. mọ́tò wo ni. mọ́tò tó wúwo ni. bàbá fẹ́ kí n dì pẹ̀lú yín ẹ ṣí géètì ẹ fún mi sìn náà. owó ò lè wá kó bá mi náà o mọ̀dàmú ń pé kí n má ṣí géètì náà o ìwọ ń pé kí n ṣí géètì náà o ò lè kó bá mi náà o ò lè gbàjẹ́ lẹ́nu tèmi. àbórí ẹ̀ dàrú ni mò ń sọ fún yín pé bẹ́ẹ̀ ni pé èèyàn kókò gbọdọ̀ gbé mọ́tò jáde ó ní. èwo ni ká wá ṣe mọ̀dàmú ní ká ti géètì ìwọ ní ká ti tó fọkọ̀ kọlù mí ni mọ̀dàmú ní á ti géètì ìwọ ní á sí èwo là á wà á ṣe ń bẹ̀ mọ̀dàmú ń fẹ́ géètì náà ìwọ ń fẹ́ sí náà. ẹ gbọ́ pé mo ní ká ẹ sí géètì fún mi. ẹ lè bàjẹ́ lẹ́nu tèmi náà. mo ní kò ń jáde mò ń jáde ká bá mi sí géètì. kí ló fẹ́ ṣe sí mo ní kó má ṣí géètì yẹn kí ló ṣe. sọ fẹ́ ya mi láṣọ. kí ló gbé tó ń gbin. ó bùn mí láṣọ sọ. yes Stella. kí ló gbé tó ń gbin. mo lè sùré o èsùré o. olómi láṣọ mú. wọn náà fi aṣọ mi sílẹ̀. olómi láṣọ mú. fi mi láṣọ sílẹ̀. ṣọlá mi ni. mo lè nà ẹ́. ṣọlá mi ó lè nà mí. wà á nà mí. àfi tó bá pa mí lẹ́yìn. wọ́n ti sáàpù fún ẹ. Daddy ẹbí bàbá olóbùn mi lásọsọ mí náà. Daddy. Ẹ̀yin náà ní fúyàwó yín. Daddy ẹ̀ ń gbá mi létí fúyàwó yín. Ẹ̀yin náà ní fúyàwó yín. Ẹ̀ ń gbá mi létí fúyàwó yín. Kúlẹ̀. Sí fèsì rẹ̀. ó fi ìyà jẹ mí. sọ̀rọ̀ mi létí rẹ̀ o. Pàtí bẹ̀rẹ̀. ayé pé ìwọlé o. wọ́n fi mú tù jáde. nítorí pé ẹ ń pàṣẹ òun ní òun máa tú mi sí òun ṣáájú. Chief ṣe rí ọmọ yín kúnlẹ̀ yìí kò fẹ́ kí n tọ́jú yín ṣá. Àdàkúnlé ló ń jẹrẹ àtìgbà tí ìyá ẹ ti kú kò sí nǹkan tí mo ṣe kí n fi tẹ́ lọ́rùn bọ́ tó ní ọ̀kan pé mi. Stella máa já ìyá lọ jẹrẹ. nítorí pé ọmọ ìpè mo fẹ́ràn mi ló ṣáà kò fẹ́ kí n dúró. Iṣẹ́ Kúnlé ló ń fẹ́ náà èmi ló ń fẹ́ òun ní problem. Àní máa já ìyá lọ. Chief. Stella. ṣé mo pé mo dẹ̀ ti ṣèlérí wípé mo máa fún yín tán. Stella. ṣé mo ń try.
Don't try it. Tell her. Don't try it. I'm going to do Ghana. Hey, chill. Chill. J'ai fait wine. Okay. Aláàjì, ẹ ǹlẹ́ o, ǹjẹ́ ẹ dá mi mọ̀ báyìí? Ẹ rántí mi mọ́. Èmi ni lady tí mo wá síbí ní 2 weeks ago tí mo wá change $1,000 lọ́wọ́ yín. Mo dẹ̀ sọ fún yín pé bọ́dà mi máa dé láti Amẹ́ríkà. Ṣé mo máa kó $40,000 wá? Ṣé ẹ ti rántí? Ìwọ ni apẹ̀lẹ̀ ilé ń kọ́. Dáadáa ni. Kò sí wàhálà gbogbo ìyàwó wa. Kò sí wàhálà. Apẹ̀lẹ̀ ṣé owó àti dé? Owó ti ready but náírà ta fẹ́ bọ́ ṣe mọ̀ $5 million. Owó àwà. Owó àbáyé. Kò sí wàhálà. Ṣé mo lè rí? Èló ni? $40,000 and that's equivalent to $5 million. $40,000 kò sí wàhálà owó wa. Ẹ jẹ́ n rí. Alhaji zamana akwai na business ka shigo? Assalamu alaikum. Welcome madam. Akwai na business. Okay. Wannan dollars ka shigo? Change dollars. Na da $40,000. Ai ba my problem. Ai ba problem. What do I mean now? I don't want number. $5 million naira. Ba da ka tanya so. Kawai ka kudi. Madam omo ashe su mu kule. Amo. Èló lélẹ̀? Eléyìí fún $5 million ló wà bẹ́ẹ̀. Eléyìí fún $5 million. $5 million naira ni. Kò sí wàhálà. Ok, ẹni tí wọ́n jẹ́ ń pèrè bọ́dà mi ó wà lókà. Kò sí wàhálà. Hello, bọ́dà mi, owó yẹn ti ready báyìí o. Ẹ ní láti wà nù káàmù ẹ kó $40,000 yẹn wá wọ́n dúró dè yín báyìí. Ok, Alhaji bọ́dà mi mú. Àbúrò mi ò Amẹ́ríkánà àkọsílẹ̀. Alhaji tí mo sọ fún yín pé máa bá yín change $40,000 yẹn sí náírà yìí. Ṣé gbogbo ṣe ti gbẹ̀yìn? Kò sí wàhálà. Owó àwà kò sí wàhálà. Fi hàn wọ́n. Ṣé gbogbo kì í ṣe fake? Èmi kan fún yàn fake dọ́là sí ẹ̀rìn kò ní fake náírà rárá. Kò sì kì í rí. Kò sí fake náírà rárá. Bọ́ọ̀lù. Ó sọ pé o gbé. Kò sí wàhálà wọlé ìkàlà ìkàlà ètò yẹn. Èmi kan ṣe màgòmágò. Ó sọ pé o gbé. Ṣé o ti rí? Kò sí wàhálà èmi kan ṣe wàhálà rárá. Èmi máa fún ẹ ní dọ́làsì rẹpẹtẹ. Kò sí wàhálà. Ọ̀pọ̀ rẹpẹtẹ. Alájí. Calculate it. Wọ́n yẹ kí ẹ fẹ́ máa bẹ́ẹ̀. Sórí wọn tí mo gbọ́ dàbí ìgbẹ́rú rẹ̀, bá fi bọ̀ já gbogbo ìgbẹ́rú. Amówólá. Tìgé jẹ́. Àbúrò sì yí o. Bóyá kí n sẹ́, kí ló dá ìyàlá. Tí wọ́n bẹ̀rẹ̀ nínú owó ẹ̀ ní sàbí ẹ̀, máa bẹ̀ mí. Ìyàlá. Láti ẹ̀lẹ́ ẹ̀gbọ́n rẹ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe wí tẹ́lẹ̀ inú mi dùn pé mo bá ń lé ẹjọ́ ọmọ yìí ni mo wá bẹ̀rẹ̀ fún gbogbo ẹ̀ṣẹ̀ ló ti kà fún mi jọ mo fẹ́ kó ti torí tèmi kó dáríjì jọ àbúrò mi má bínú jọ. ẹ̀gbọ́n kí n tó lè dáríjì ọmọ burúkú yìí ó ní láti apologize fún ìyàwó mi nítorí ó ti rí ìfẹ́ púpọ̀ jù. ìyẹn òun ṣe nǹkan tó le jù ìyàwó mi èmi ni mo fẹ́ bẹ̀ẹ́ ṣùgbọ́n bí mo ṣe wá sílé ẹ̀ lé ni mo wá bẹ̀ẹ́ ni jọ ṣùgbọ́n pé ọmọ yìí ò ní yá mo lè fẹ́ kó o máa ṣe gẹ́gẹ́ bí màmá fún ṣùgbọ́n dọ́tọ̀ ọlọ́run ẹ dìde ìwọ ọlákúnlé dọ̀bálẹ̀ fún màmá rẹ̀. dáàdi mọ màyá mi kó tó kú mi ò lè bẹ ẹnikẹ́ni o
bó bá ṣe pé mo mọ̀ pé ṣe lẹ̀ ẹ́ ní kí n wá bẹ̀yàwó bàbá mi ni mi ní tẹ̀lé ń wá síbí wọ́n máa ní ìyàwó ló jẹ́ ń bì náà ọmọ lèmi nínú ilé yìí. yes. ẹ̀gbọ́n ṣé ẹ lọ tìlú ṣé ẹ rí ọmọ ìlànà tó wá bá bàbẹ ìwọ máa lè yí. ẹ má pè mí lọ́mọ àlè mọ́. ọmọ àlè ní ẹ. ẹ má pè mí lọ́mọ àlè. ọmọ àlè ní ẹ. mi ò sọ máa. ọmọ àlè ní ẹ. ẹ má pè mí lọ́mọ àlè. ọmọ àlè ní ẹ. sọ máa lè. ọmọ àlè ní ẹ. sọ máa lè. yóò kúta sọ máa lè. yóò sọ máa lè. ìwọ ìpínlẹ̀ wọn tó mọ̀ fún ẹ lẹ́sìn kí ló tún padà wá sí mo kọ́ ẹ lọ́wọ́ nọ́ọ̀sẹ̀s ọmọ burúkú. ẹ̀gbọ́n sọ ẹ̀yin náà ti rí ṣé ẹ rí yín sí. ok all right ok. Anything tó bá wù yín ní kẹ́ order fún. Anything. hello ṣé restaurant ni oúnjẹ wo lẹ ní fún lunch ẹ̀bà iyán àmàlà rice fried and jollof rice okay gbogbo ẹ̀ náà la máa gbogbo ẹ̀ pátápátá la máa jẹ but for now ẹ fún wa ní fried rice. Chief, anything. ẹ ṣe fried rice plate méjì àti chicken odindi kankan ni kò gbó sórí plate méjì odindi bí n bá rí apá ẹ̀ dáhùn bó jẹ́ ẹsẹ̀ ẹ̀ ló sọnù ẹ jẹ́ gbèsè odindi lọ́nà méjì ok. Chief, ẹ̀yin ṣá Chief ẹni sùúrù. Sùúrù ṣe kí ni? Ọlọ́mọdé sùúrù ṣe kí ni? Ẹni sùúrù ẹni sùúrù Chief ó ní ẹ fọkàn yín balẹ̀ ẹni sùúrù ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ ẹ jẹ́ kí n fún yín tán tẹ́lẹ̀ bá mú un tí ẹ kówó lé ẹni sùúrù ẹ jẹ́ ń wọ toilet ṣé ti gbọ́ ẹni sùúrù ẹ jẹ́ ń wọlé mò ń bọ̀ mo ní ẹni sùúrù àti mo ní kẹ́ni ẹ jẹ́ kí n wọ toilet ṣé ti gbọ́ mò ń bọ̀ àti mo ní kẹ́ni sùúrù ẹni sùúrù Chief ẹ dúró ẹni sùúrù mò ń bọ̀ o. ó fẹ́ fún mi tán kí n lè mọ ohun tí mo kówó lé. wọ́n bá èmi náà bẹ̀. wà á mọ̀ pé o parí bàbá kan ewu nìyẹn ewu lélẹ́yìí. iléeṣẹ́
Alákọ̀rí ó ti sùn fọ́nfọ́n. Check out yẹn. Ti ṣetán, a ṣe ń palẹ̀ mọ́ lọ́wọ́. Okay. ẹ fura sí. ó fura sí ọmọ mi ọkùnrin Kúnlé. Well, anyway, Chief, ẹ má worry. Àwọn ọlọ́pàá á ṣiṣẹ́ lérí ẹ̀. Sergeant Biodun. Yes, sir. Sir. Ẹ gba statement, Chief. Okay, sir. Follow me, sir. Ẹ ṣé. Navigator.
fàwàdà ṣe yẹ̀yẹ́. Navigator. Navi. bí ti báwo sà. lọ́jọ́ tí àwọn lè dá bàbá ẹ lọ́nà níbo ló wà. my god ọjọ́ táwọn lè dá bàbá mi lọ́nà mo wà nílùú ibi tí mo ti ń serve as a youth corper ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá mi gan-an dẹ̀ ni mò ń gbé kí n tó padà síbi tí mo ti ń serve. ṣé ìwọ pẹ̀lú dáàdi ẹ̀ ṣe ní misunderstanding ni. ṣé mi àti dáàdi mi ní èmi àti dáàdi mi a ò ní misunderstanding kankan but èmi àti ìyàwó bàbá mi jà. Excuse me sir ṣé dáàdi mi ló ní kẹ́ ẹ wá gbé mi ní abẹ́yìn gan lẹ suspect mi. my friend tó bá bèrè lọ́yẹ̀ ni kò dáhùn. ìwọ ni dáàdi ẹ fúnra sí. myself. nídìí èyí a ó fi ẹ sí ìpamọ́ títí a ó fi ṣe ìwádìí ọ̀rọ̀ ìtàn. Dìde my friend dìde my friend àwọn máa treat you ìráyè fún gbogbo òṣì yẹn dìde. arábìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ báwo lẹ ṣe mọ̀ wọ́n sí. ẹ ṣe mo ràn án lọ́wọ́ ni mo rí lọ́nà mo gbé mo kúkú ràn án lọ́wọ́ ni. títí tẹ́ fi gbé wọ yàrá àbí. ayé ń ṣerú ẹ ayé ń ṣerú ẹ. báwo ló ṣe ṣe tó gbé mọ́tò yín lọ tẹ́ ẹ̀ mọ́. àwa méjèèjì náà la jọ wà nù yàrá ó kó ápù méjì jáde láti inú báàgì ẹ ó fún mi nìkan jẹ. Chief ẹ̀yin mo ra apple yìí fún especially for you. oh mean it. This one for you this for me. ẹ fẹ́ sí okay. ó dà pé ẹ fẹ́ràn apple yìí gan o. ọmọ àbọ̀dún tó rẹ̀. màmá rà á fún yẹn má wọrí. yẹn ni pé ẹ fẹ́ràn apple báyìí. púpọ̀ jù torí pé onífẹ̀ẹ́ mi ó mọ ohun tó wà nù mí lọ́jọ́ rápù mi bó bá gbé jẹjẹ tiẹ̀ gan máa tún jẹ. irọ́ ẹ lè jẹ gbogbo ẹ mi ò mind ẹ jẹ yẹ ẹsẹ bí mind ẹ bá mi jẹ tí. ohun tí mo mọ̀ mọ́ nìyẹn mo sùn lọ ní lẹ́yìn tí mo jẹ àpò ìtàn mo sùn lọ ní ìgbà tí mo wá tó tají
tí mo wá wò sọ́tún tí mo wò sósì tí mi ò rí mi ohun tí mi ò kọ́kọ́ rí òyìn làwọn jewelries mi aago mi chain mi àtòrùka mi ẹ̀rù bà mí mo wo ibi tí mo fi kọ́kọ́rọ́ mọ́tò mi sí mi ò rí mo wo bag mi portfolio mi 500,000 naira cash ló wà ń bẹ àwọn foreign currency díẹ̀ wà ń bẹ pẹ̀lú international passport mi wò bẹ́ẹ̀ mi ò rí kò sí mi ò rí báàgì yẹn mọ́ nígbà tí mo wá sáré jáde jọ̀nàjọ̀nà mo lọ wo ibi tí mo gbé mọ́tò sí ó ti gbé mi mọ́tò lọ. a jẹ́ pé ń tẹ́ ẹ mọ̀ ọ́ jẹ òun ló yọ yín sá. mo mọ̀ pé ohun tí mo mọ̀ jẹ ló yó mi àmọ́ ṣe wá rí ohun tí mo mọ̀ jẹ tó yó mi yẹn jù ẹ má jẹ́ ó pa mí. àwa nǹkan ṣe sí. roscoe padi mi ló ṣe. ìyá yẹn kọjá bẹ́ẹ̀ ìyá yẹn good ó good gan-an kọ̀ǹkọ́ṣọ́ tí ìyá yẹn fún mi tí mo gbé sára tí mo gbé ọmọ yẹn wọ yàrá tó bá pé 7 to 7 ní sàpò àwọn ò sọ fún ẹni ìyá yẹn good gan ṣó ní àwọn ọmọ yẹn ẹni tó máa pa lọ́wọ́ tí wọ́n bá ti wọ mini skirt bí àti tó máa ń di àyà àwọn ẹmu yẹn gbé wọn máa dùn gbẹgbẹ. àṣírí ọ̀rọ̀ lè pa wá àwọn kan ti dira fún ọ. àké o àtúndé o kí lẹ dé kí la tún ṣe o kí lẹ ṣe kí lóbìnrin tún ṣe o. dúró ṣé obìnrin ni wọ́n lọ pè náà báyìí. onítìrò obìnrin ló pé rẹ. kí lẹ wá pè mí. obìnrin wọ. sẹ́lí tí ń jọ sí yẹn gan kí ló ń bẹ fún un. ìyẹn ṣọkùnrin làwa pè yẹn ni obìnrin ni èmi nìkan náà ni mo kápá gbogbo wọn. ṣoṣopo dáadáa ṣá o. mo ṣe bí ọṣẹ ṣe ń ṣojú. àwọn eléyìí lẹ́hìn Linda Navigator olú àfàlágbára sùn. àwọn eléyìí lọ báwo ló ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà kò sí àwọn òpin 50-50 ní díì yẹn ti yankí nìyẹn náà 60-40 ní ti yankí mẹ́ ti bí yẹn ní 200 mila ó ṣe wàá sọ̀rọ̀ nísìnyí ok now I'll sọ̀rọ̀ later ó gbà fún bọ̀bọ̀ ìpẹ́ fóònù ṣáà. òkú ìyá ẹ̀ ni ó máa sin confam.
ẹ̀yin guys mo rò pé ti gbáradì fún iṣẹ́ tá a fẹ́ ṣe ní báńkì ní ọ̀la. Ogidan ó tún padà sẹ́yìn reverse ló wà yẹn àwọn boys wo kò sí problem fún wọn rárá àwọn eléyìí wọ́n ti gbáradì ọmọ Kuti rose àwọn eléyìí bírò dáwà lóhùn báwo lọ́wọ́ ẹ̀. bọ́lá tún sọ̀rọ̀ báyìí ó ṣàmọ̀ pé láti ìgbà tí mo ti disvirgin mo gbà wẹ̀rì. ọ̀fà mi mo wà Roscoe Rasaki mo gbọ́ tẹnu ẹ. èwo agbó tiẹ̀. èmi aṣọ lèmi fẹ́ ìgbà bẹ́ẹ̀ káṣá tí òun kà ti máa rátàtà lọ nìyá má máa gègé sẹ́yìn. ọmọ tó ṣe gẹ̀ tó ti gym tí gẹ̀ ti yọ àwọn eléyìí ní kọ́ navigator ọmọ ya gbọ́n pa ẹ̀. mo mọ pé o mo wà lọ́jọ́ kọjọ́ ni o tight o tún fọwọ́ pa gẹ̀ àwọn eléyìí mo mọ o tight iṣu ti rí àwọn boys àwọn eléyìí wọ́n wà lé mi gún òde kẹrẹ confam o mọ ijó máa ṣẹlẹ̀ òjò máa rọ̀ ní báńkì yẹn lọ́la àwọn òbí wọn dára. more drinks on the house abi. kẹ́ máa ti ṣe ìlọ. ó jẹjẹ ẹrù jẹjẹ ilé tó bá wọ ẹkún bá wọn confam. òrìṣà burúkú àgbà ọ̀dọ́. navigator bàbá navigate wọn ṣùgbọ́n. ṣé àwọn ilé ìṣègbè ni wọ́n ń tẹ̀ wọ́n lọ́ka. ìbàjẹ́ bẹ́ẹ̀ o ẹ gbọ́ wọlé. odò. ẹrù jẹjẹ. gbà o. jẹjẹ. civilator. jẹ́ mú kọ́nsálẹ̀ ó ń bọ̀ ní mọ́tò. ìwé navigator ó strong gan ó lè navigate like bẹ́ẹ̀. gbogbo kìíní ti wọ gbogbo skinapoli mi lọ gbogbo ojú mi ti ṣú ọ̀nà. ọgbàlejò báńkì yẹn. ìkọ̀ọ̀kan tó ń jáde ó dàbẹ̀ ni pé thunder wà lórí mi. lóbìnrin wa ni ẹni o ṣe ń sọ̀rọ̀ bí obìnrin báyìí. mélòó ló tí ìmú tà ní gbọ́n. ẹ̀yin bá ti rí drinks báyìí gbogbo tara yín máa ń dùn. ẹ bí mo fẹ́ fi gbèsè ayé mi ṣe. Roscoe more drinks on the house. jọ bàbá mi jẹ́ ń gbọ́ sí o. jẹ́ ń gbọ́ sí. mo kí gbogbo yín lọ́pọ̀lọpọ̀ ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe mo lérò pé gbogbo ọlámọ ìdí tí a fi péjọ síbí lónìí. Yes sir. fún àǹfààní ẹ̀yin tí ẹ ò mọ̀ ọ̀rọ̀ àwọn adigunjalè tí wọ́n ń da ìlú yìí rú olójẹ́ ká pé ìpàdé kí lọ́wọ́ ṣe fẹ́ tẹ̀ wọ́n báwo la ṣe fẹ́ mú wọn. sà èmi mọ̀ pé iṣẹ́ ló délẹ̀ fún wa yìí sà and a dẹ̀ ṣetán pẹ̀lú àwọn boys mi láti rí ẹ̀yìn àwọn adigunjalè yìí sà. very good. ọ̀gá owó tó ti ẹ̀dùn á ní pé àwọn obìnrin ló pọ̀ jù nínú àwọn notorious robbers yìí o. ọ̀gá sẹ́ẹ̀dì sà ibi tó bá wu ẹ̀fúfú lẹ̀lẹ̀ ló ń darí ìgbésí ibi tó bá wu olówó ẹni ló ń ràn ní lọ àṣẹ ẹnu yín làwọn á dúró dé o níwọ̀n àgbàtẹ́ bá ti pa aláṣẹ fún wa iṣẹ́ di ṣíṣe nìyẹn àwọn aṣọ yìí pé very soon ọwọ́ tẹ̀ wọ́n á láti mú gbogbo àwọn ọ̀daràn yẹn. very good. ọ̀gá iṣẹ́ yìí ó di ṣíṣe sà. inú mi dùn lọ́pọ̀lọpọ̀ sí gbogbo ohun tí mo gbọ́ tí gbogbo yín sọ níwọ̀n bá gbà tí ẹ ti gbà wípé iṣẹ́ tí a gbọ́dọ̀ ṣe ni ṣé bó bá ti yá kan kì í pẹ́ mọ́ nítorí AIG wa wọ́n ti sọ pé iṣẹ́ tí a gbọ́dọ̀ ṣe ni IG pàápàá ní interest nínú ọ̀rọ̀ tí a ń sọ yìí nítorí náà àwọn adigunjalè yìí wọ́n láti di mímú kì í ṣe lọ́la lónìí. Yes sir. Good day. Sean, commission to carry on, sir. Hurry up. Eyes.
wo gbogbo ẹ̀ láàárọ̀ tí o sì nǹkan kan tó ṣe. ẹni kí ló ṣe mọ́tò yìí. ọ̀gá mi ò mọ̀ kàn déédéé múná lọ ń sìn ni. ó dẹ̀ wo bátìrì rẹ̀. ṣebí jẹta la gbé bátìrì tuntun sí kò sí ní tó mú. irú wàhálà ìwo lè yí Ọlọ́run. gbogbo tó sì yẹ ń wo mo ti wò ní láàárọ̀ kí n tó kó olúwa nù radiétọ̀ foundation wa. ẹ wá jẹ́ ká tì. títì yẹn náà gan ló máa fẹ́ ràn án lọ torí ibi tá a tiẹ̀ wáyé. bí ẹ bá ń pọ́ lọ́mọ òtó ojú ọlọ́mọ òtó gan nílé. ẹjọ́ mi ẹ jẹ́ ká tì ọ̀yà. ògbésẹ̀ lè bírèkì ni. ó yá ẹ tì í. Wọ́n sún kí ni ẹ̀rù. Operation kí ló ń bẹ níta lọ́wọ́? Fire for fire ló ń jẹ́. Ìwọ ọmọ tí o gbọ́ràn wá gbọ́. Ìwọ ọmọ tí o gbọ́ràn tẹ́tí. Torí pé bọ́wọ́ wọn bá tẹ̀ ọ́, àwọn kì í gba báìbù rárá. Ìwọ adigun jalè wá gbọ́. Mo rò pé ìwọ náà ti láàbù lẹ́sìn. Eléyìí akọ̀wọ̀ náà lọ́gbọ́n. Pẹ̀lú ìyàdí ètò tí ẹ ti jẹ nínú àtìmọ́lé ó look gentle ṣùgbọ́n kí ló tọ́jú ẹrú ìwọ tó look gentle báyìí náà wọ́n máa mú wá sí police station gbogbo gbà. Jẹ́ kí eléyìí ó jẹ́ òpin irú ẹ̀ o gbọ́dọ̀ kù wá bí ọmọ rere o. Mo dẹ̀ mọ̀ pé irú eléyìí kò tó ní jẹ́ kó wáyé látọ̀dọ̀ ẹ mọ́. Dábì lóhùn náà. Ẹ bá wò jẹ́ wáyé. ọ̀nkulẹ̀ pa James tí wàá gba bẹ́ẹ̀lẹ̀ mo dẹ̀ fi yé wọn pé anytime taba need ẹ̀ lágọ̀ọ́ wa for further interrogation kó make available. Okay, sir. Make sure you are here as soon as we need you. Is that clear? The reason. Okay, thank you, sir. Tọ́gbọ́ ẹ kó lórí kíní àbí kékeré fọ́ ọkùnrin kó ló mọ lórí yàrá ẹ̀ lélẹ́yìn ni. Èmi ò fọ́n kíní lórí omi ọ̀ràn gbogbo kíní tó ń ṣe. Kí ló kọ ẹ? Kọ́lé. Nlé o, anything for me jẹ́ kí n gbọ́. Kúnlé jẹ́ n gbóhùn ẹ. Kí ló kókó ẹ lẹ́ẹ̀kan náà? Kúnlé. Oníkúnlé àbí Kúnlé ló kọ ẹ? Wàá máa dá mi lóhùn ni o. Kí làwọn ọ̀tọ̀ tó lò níbí náà? Aṣọ mi náà bẹ́ẹ̀ ti ní bàtà náà. Wọ́n tún sọ pé o anything for me. And what does that supposed to mean? Ṣé mi lẹ́nu bá wí àbí tó lé? Ìgbọ́ ni. Kí ni mo tún ṣe èyí fẹ́ gbóhùn lẹ́nu mi ni? Ẹ mọ̀ pé orin ni máa jẹ́ kára tèmi yá láti ṣiṣẹ́. Gbọ́hùn lẹ́nu ẹni pé kó má béèrè pé Kúnlé anything for you. Ẹ fẹ́ bá sẹ́yìn tẹ́ mọ́ àlọ́wọ́ ni. Ibẹ̀ mi náà mo tún sọ pé Nigeria police man we never take a bribe ọ̀gá. Fún kó kọ́ bá tẹ̀ fún jọ. Afẹnusọ àfojúsọ fún ọ̀sẹ̀ wọ̀ ló lélẹ̀. Ṣàgbà máa kó kíní ẹ lọ. Ó kù tó tó padà wá. Eléyìí tí a ń sọ pé kí ni. Ọlọ́run àti gbogbo bá dẹ̀ ti bẹ́nu sẹ́yìn ló máa jọ. Ọlọ́run kò yọ gbogbo wọn pátápátá. Lẹ́nu sẹ́ ọba àná ẹ̀ ṣe mí o àná ẹ̀ ṣe mí. Ẹ ṣe o. Police! 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 Kí ló ṣẹlẹ̀? Ọ̀gádá! Kí ló ṣẹlẹ̀? Wàhálà ti wà o. Wàhálà wà. Wàhálà báwo? Wàhálà ti wà. Ọ̀gá bí báwo? Gentleman ẹ fún ayé balẹ̀. Nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹsàn-án fún wa, ọ̀gá bísí wọ́n ṣe mítìn pẹ̀lú kọmíṣánná lọ́wọ́. Kí ló dé? Àwọn àbàbà ni o. Wọ́n àtàkì wá bí tá a ti ń gbowó lọ. Ibùn wọ́n ti gba mọ́tò lọ́wọ́ wa, wọ́n ti gbowó lọ. What? Èyí tó wá pápá ń bá rí bẹ̀ ní pé méjì nínú àwọn ọlọ́pàá tó tẹ̀lé wa, wọ́n ti yìnbọn pa wọ́n. Wọ́n pa ọlọ́pàá. Bẹ́ẹ̀ ni o. Wọ́n pa ọlọ́pàá. Bẹ́ẹ̀ ni ọ̀gá dá. Ọ̀rọ̀ ńlá lélẹ́yìí o. Wọ́n ti pa ọlọ́pàá. Inspector, CRO, ẹgbà statement ẹnu máa ní sílẹ̀, ọ̀gá láti gbọ́ ilé. Gbogbo abẹ́ bí lè jáwé ìgbà ẹ̀. Wọ́n tó pa ọlọ́pàá wò lẹ́sìn báwo lè ṣe. Àgbówó lọ ni òun ni wọ́n àká. Wọ́n á mọ̀ pé àwọn kan wà bẹ́ẹ̀. Ọ̀nà
ó ti yẹ from now on boys máa bẹ̀rẹ̀ sí ní arrange ara iṣu wà. ó yẹ kó lè yẹ pé ìjọba. dákẹ́ mo ní o dákẹ́ kí ni kí ló wà ìwà ṣe. ọmọ tó jí ọmọ tó jí ọ ṣe gẹ̀ẹ́sẹ̀ ọmọ tó jí ó tún nà. ìjọ tó wọ́n máa ṣe wẹ́ẹ̀dì. mo ní kó dákẹ́ kó máa sọ̀rọ̀. no kí ló sọ sí ṣé pé òun ló máa wẹ́ẹ̀dì. eléyìí ló máa wẹ́ẹ̀dì ọkùnrin. ọkùnrin ni àbóbìnrin. ìwọ ló máa wẹ́ẹ̀dì ọkùnrin. àwọn lè ọmọ kò sírú ẹ. Ogidan. kò sírú ẹ ọmọ gbanáku ọmọ mo láìkẹ wọ́n yẹ sọ mí dọ̀kùnrin tàbí ẹ̀kọ́ fáà. Ogidan. kíra. ríbà. ríbà. ọmọ iṣẹ́ ló ṣe. ẹrù jẹjẹ. àwọn ìjọ àgbẹ̀rẹ̀ mo jẹ́ ọmọ sáájà. ẹ̀yin gan yà mí lẹ́nu sá ẹ yà mí lẹ́nu. ṣé pé orígẹ̀lẹ̀ jẹ́ wò. ẹ yà mí lẹ́nu. Roscoe lọ gbé báàgì ọwọ́ ẹ̀yẹn wá. ó ti lọ ọmọ ẹ tó bá ṣiṣẹ́ ó dé ọmọ. driver bọ́ọ̀ ni. Ogi baba. ọmọ lube wọn lọ sí ti big boy gbolo town. ẹ wọn lọ fẹ́ kí màmá fún ẹ. ó di làkàsá. bó o ṣe di mílíọ̀nìà nìyẹn ní sá. ẹ ti bá ń ṣètò ẹ bẹ́ẹ̀. wo àní bó o ṣe di mílíọ̀nìà nìyẹn sá. 2 million ló gbé. ọmọ máa jó máa fò sókè. 2 million ló gbé dání yẹn sẹ́. 2 million naira bó 5 million naira ládé wa ẹ má ṣe fún mi náà 5 million naira nínú 50 million naira 50 million naira Ogi. ìwọ bọ̀bọ̀ yìí kí ló dé ojú ẹ̀ dẹ̀ ti ya change. àjọ sọ́bà ìtẹ́lẹ̀. awu ọ̀rẹ́ wa má wọrí abẹ́ ṣeré. wo ẹ̀rìmọ̀jẹ Ogidan kan ṣe kí ni akọni ká lò ó fún ẹ ká rò pé ó máa ó mọ̀ á rò pé máa jẹ́ ni á rò pé ó máa gbàbẹ̀ ni ó mọ̀ ajá ó là pé at the same time á mọ̀ ẹ́ pé ẹ̀rìmọ̀jẹ ni ẹ́. Roscoe lọ gbé báàgì tí 5 million àwọn ẹ̀ wá ní gbọ́ngàn tiẹ̀. mílíọ̀nìà wà fún bíbí ẹjú ẹ̀ ó yà lọ́jọ́ lọ́jọ́ yìí kọ́lé fẹ́wọ́n lọ́mọ lọ fún wọn lóyún ó yà sọ́jọ́ yọ̀ǹgẹ̀ eléyìí wo 5 million naira. dúró sí ikọ̀ ìbéèrè bá. àjọ máa pín ní o. ọmọ youngest millionaire ni ẹ youngest millionaire. ó yàtọ̀ ìpalẹ́wọ̀ nìjọ. Ogi 5 million naira 5 million naira. ìsúbọ̀ àjọ máa pín ní o. 5 million naira rẹ̀ àní mílíọ̀nìà ní ẹsẹ̀. Ogi 5 million naira. owó dé 5 million naira. youngest millionaire 5 million naira. o ṣe ọ̀rẹ́ wa àìmọ̀ yáyé irú ẹ̀ bá tún yọ kò ṣáà jẹ́ ká gbọ́n pẹ̀ ṣùgbọ́n. táàyè irú ẹ̀ bá tún yọ èmi gan-an lẹ́ni àkọ́kọ́ tí wọ́n kọ̀ yọjú sí. yọ̀gẹ̀ 5 million naira. 5 million naira. gba oko yìí náà kó fi jẹun. agbára ìṣúná ibi tí Jésù lè jọba
Tani o. Àlàáfíà fọmọ náà. Àlàáfíà fún mi. Èmi ni wà nílé bàbá. Èmi nìkan. Ẹ̀ṣọ́ èmi nìkan. Mo ti bọ̀. Gbogbo yẹn ṣe fún mi ní chọ́ọ̀chì ńlá o. Èmi ayé àbí bẹ́ẹ̀ kọ́. Èmi kọ́ chọ́ọ̀chì ni. Èmi kọ́. Àwọn ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú. Máa wojú ẹ̀ bí ojú olè. Tó bá wá rí bẹ́ẹ̀, from our own calculation, 5 million naira ní ẹgbàá, 2 or 4. Yes, sir. Ẹ ṣàròyà yọ 100,000 kúrò nínú ẹ̀. Kí ni wàá jẹ́ ìdá mẹ́wàá tiwa? Èyí tí àwọn olóyìnbó ń pè ní táì. Kẹ́tẹ́ mo ti gbọ́ sà. Kékeré lọ́rọ̀ kó yòókù fún akárọ̀ ọba lọ́wọ́ kàwá bẹ́ẹ̀ lórí. Ṣé tó pa? Àparí Makajukwu torí Ọlọ́run tó bá ṣí kọ́ọ̀dì. Ẹ ṣàṣẹ máa ṣí náà sá ẹ. Tí náà mo ṣe ṣùgbọ́n. Ọba ṣe wí. Fọ́ọ̀mù máa ṣáwá ìpàlà àmọ́ ẹ̀ tí kọ̀ǹfà ṣáwá ìpàlà mo ti rẹ̀ a máa rí bá o. ẹṣẹ́ ọ̀rẹ́ mi bá wọn fẹ́ ẹṣẹ́ ń wò ó ẹṣẹ́ ó tà ṣe sọ ẹ̀dá pọ̀ Ọlọ́run mi. Sáàmìyẹ o, ẹ wọlé ilẹ̀kùn wà ń ṣíṣí. Badmus dear. Uga, kí ló wá dé tó wá pẹ́ báyà tárọ̀ mo ti ń retí ẹ̀ náà. Káàbọ̀. Ṣé o ti rọrọ̀ ṣe wa ìbọn ti sún yìí? Iṣẹ́ yín máa ga o. Tó di ẹ̀ mọ́lẹ̀ tí ò jẹ́ oṣù rábìrì bíi wá bíbá látàárọ̀. Wá wo bèbí mi. Anyway, mo miss ẹ gan o. Wájú kò wájú. Ṣé mo miss mi ṣá? Mo miss ẹ o. Àṣé o miss mi? Èmi sọnù pátápátá. My dear, báwo wá ni? Kókó bá mi wá wáìn tó ṣeun kí tèmi yẹn step down. Mo tẹ̀ ti bẹ́ẹ̀ lóòdù ẹ̀jọ́ sínú freezer ń bẹ̀. Ó jẹ́ ẹ̀rí. Ìyẹn ní kọ́kọ́, mo ti bẹ́ẹ̀ ṣe ẹ̀fọ́ rírò àti iyán. Yé Ọlọ́run wo ló máa pa mí? Anyway, jẹ́ kọ́kọ́ lọ bẹ́ẹ̀ mú wáìnì wa náà kó kọ́kọ́ fi cool down. My dear. Àti ẹ̀mọ̀ bóyá o ní àwọn films tó dá tí wọ́n tẹ̀lé wọnú lé ẹ̀. Ìwọ lẹ́yìn máa ń rí ṣé tí ẹ̀yin ò ẹ́bà ní program kan tó gbádùn ló máa fún yàn ní stupid. Gbogbo ilé yìí gbogbo ọ̀kájọ stupid things máa bí wọn létí.
mo ti bẹ mú wáìnì ẹ bọ. surely I need development companies and ti gba pátápátá pé ṣé mo pé criminal tó yẹ ká release lẹ́yìn kọ́kọ́rọ́ sẹ́ẹ̀lì wà lọ ọ̀gá dẹ̀ máa wá sọ́fíìsì. ṣé pé òní dúró jẹ oúnjẹ tí ti sè sílẹ̀ fún ẹ báyìí. ọmọ kan tó máa ṣẹlẹ̀ máa padà wá ìjọba mi. wáìnì tí wàá ní kí n mú wá ń kọ́. I have to come back. kò sí nǹkan tó máa ṣe mo láti lọ release bọ̀bọ̀ yẹn jọ má bínú sí má padà tó tó honestly ṣáàjì kì í sáré lọ fún. anyway jẹ́ kí n sìn. no má padà honestly má padà má dé sí ọ̀gá mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mi mọ bóyá ẹ lè explain fún mi. Badmus ṣé kò sí o. ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ táwọn bọ́ìsì ẹ wá arrest mi tó ń kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí mi lọ́wọ́ bí ọ̀daràn báyìí. ó wà rẹpẹtẹ. kí ló dé. adé ló dé tá a fi ń pè lọ́ba. fọ́tò tó wà lọ́wọ́ mi níbo ló ti mọ arákùnrin. pátí tí mo lọ ni mo ti bá arákùnrin yìí pàdé àjíjọ ń jó lójú agbo ni ó dẹ̀ yọ business card ẹ̀ jáde ó ní fóònù nọ́mbà ń wà lórí ẹ̀ kí n pè ń ibẹ̀ gan làwọn onífọ́tò ti jọ yà wá pọ̀ àtìgbà yẹn kẹ̀dẹ̀rẹ́ mi ò pé lórí aago rí. ṣé o mọ irú iṣẹ́ tí arákùnrin yẹn ń ṣe. ó lóun kí ló tiẹ̀ lóun ṣe ná. Badmus ṣàlàyé fún. What's up here? Kí ló ṣẹlẹ̀ mi? Ìtúndùn mi ò mọ̀ ọ́ kàn stop ni. Èyí tí kò ń jáde ni mo. Kí ló ṣẹlẹ̀ sí mo? Kí ló ṣe kàn stop ni? Kájú mú bí ká lọ dúró. Ṣé ìpínlẹ̀ yìí ni wàhálà? Ń bọ̀ ní ń bọ̀ ń bọ̀ ń bọ̀. Ń bọ̀. Ibi báyìí. Ó tó bá jà kàkà ni màá fọ́ bẹ́ẹ̀ yẹn. Kábọ̀ kábọ̀. Hey! Dúró! Tó bá mú bẹ̀. Ọ̀yá! Dúró sílẹ̀! orí ìyá mi alátajọ mi o. Come close that door, stupid! Yes, yẹlẹ fọ ni. Kí ló kún mọ́ máa fẹ́? Yes sir. Orí yóò ní irú ni. Yes sir. Mo dáràn. o tí ì da. Mo gbé. ó kù díẹ̀. Importer and exporter ló péré ẹ̀ fún mi. Wọlé dẹ̀ ló porúkọ ara ẹ̀. wọlé kọ jáde sọlá ni. sórí ọ̀gbẹ́ni tó wà nínú fọ́tò yìí ògbójú olè gidi ni ògbóǹtarìgì olè gidi òun ni wọ́n ń pè ní Ogidan. yé Ogidan ló ń lọ́mọ. Ogidan. ẹ ò ní. Ogidan. ṣó ti mọ̀ bẹ́ẹ̀. Mo dáràn.
Ogidan ló lọ́mọ ẹ̀. Now sórí ọkùnrin láti nǹkan tó tí o lè fojú mi rí kì í ṣe díẹ̀ ilẹ̀ Port Harcourt ló tẹ̀dó sí tẹ́lẹ̀ kó tó wá sílẹ̀ yìí now nítorí tiẹ̀ gan lọ́ ṣe transfer mi kúrò ní Port Harcourt tí mo ṣe wá sílẹ̀ yìí ọ̀gá mi mọ̀ ń pa gbogbo ẹ̀. iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ. báwo la ṣe máa àlàyé fún mi. well ó di ṣíṣe sá a máa ṣe náà ni. last week èmi lóbìnrin tó ga tó pupa yẹn tẹ́ ń bá jó lójú agbo tẹ́ fún ní business card èmi ni ẹ ǹlẹ́ kújọ́ mẹ́ta ẹ̀ẹ́dẹ̀ wá pè mí látijọ́ ẹ̀ ọ̀tàmàdé ni kẹ̀mí ti gbàgbé pé mi fún yín business card mi well aláṣ ni mo wà títí ń gbádùn ara mi o ń bá ní kí n kọ́ yín kí n invite yín bóyá ẹ lè wá bá mi gbádùn in fact ó yẹ kẹ́ wá ẹ̀yin náà wà ń bíbá ẹ̀. On your instructions. On my instructions. Any. ẹnìkan ìmọ̀lágẹ̀mọ lórí ewé a kì í mọ̀ràn gidigba lálẹ́ odò bí fúfú yáyá bá balẹ̀ àsìkò rá